إنه شلوم jẹ̀mọ́ ẹ̀ nínú àbọ̀. ló bá yẹ yẹn ṣe ti bá champion la ilaha illallah. ó lè wọnú wọn lára Mẹ́kà níbí náà ni. ìwé ìwé olórí rẹ̀ Quraish. ó lè wọ́n ní wọ́n dàgbà jẹ́ pé tí wọ́n ní Abdullahi ibn Umar. Abdullahi ibn Umar nù. ó ní mo lọ́rọ̀ tí mo fẹ́ bí ló bá dẹ̀bẹ̀ sàlámà ló kà bá. sọ̀rọ̀ gbọ́n lórí ikú àwọn ẹ̀gbọ̀rọ̀. tẹ́lẹ̀ bẹ́ẹ̀ mo lórí ikú nu jẹ̀mọ́ oníwọ̀n ọ̀nà kó máa tákù àwọn àbá. olùfẹ́ jèrè ọmọ àníwọ̀lẹ̀ ẹ̀pàwọ́ àpò ẹ̀mí kún mi wò dé wọn. jẹ̀mọ́ mọ́sálásí tí jẹ̀mọ́ bá ti ń pín owó lé àfà lọ́wọ́ wọ́n ti jẹ sàárì ọmọ wọn ní ògbàdà gbàwé rẹ̀. lórí ẹwà ló gba àwọn ẹ̀jẹ̀ kí ó tẹ̀ ń jẹ àfà orí ọmọ yìí ti ta. ọ̀sán fún bàbá rẹ̀ kókò lórí aṣojú kọ́mítì wèrè. bẹ́ẹ̀ ti náwó ní kó níwájú àfà. onínú kó máa ka owó tó ọmọ rẹ̀ òní ná. yóò máa tákù àwọn àfà. mo ka owó yẹn lẹ́ẹ̀kan mo kà á 1,050 ló wà mẹ́ẹ̀. ó ṣe dín sọ́ọ̀ kéwù ni. nígbà tó ọ̀rọ̀ wọn kan lẹ́wọ́n tó ọ̀rẹ́ ń gbọ̀n sìgàsìgà mọ́ ó wá kó sàrẹ̀ àwọn àfà àyẹ̀ ní kọ́mítì. yóò wá tìwé bá kò wàásù tó wà ń bẹ̀ 20 wọ́n 150 mú rí yóò wá kọ́ iye tá a pa ní. ìwọ ní ẹ̀yàn pé kọ́ máa tákù àwọn àfà gbogbo ọmọ ló jáde tí wọn ò rí sẹ́yìn orí ibú rẹ̀ lọ́rọ̀ wọn ọjọ́ lọ rí sáyìn kó ní orí ibú jẹ́ ẹ̀yàn àtẹ̀yìn obìnrin tọ́kọ yín tákù ẹ̀jẹ̀ náà ó ní tọ́mátì sálámà ṣùgbọ́n ọ̀rọ̀ bẹ́ẹ̀ ló bá bá ń kó eré nù. èyí àfa ẹ̀ ń kọjá èyí lánàá tiẹ̀ sẹ́lẹ̀ orúgbàjá ń rẹ sí oúnjẹ ọba kú sàárè ọkọ̀ ẹ̀ sọ fún ọkọ yín tí ò kéwú tí lọ́jà sí owó rẹ lọ́la bá àlọ́ òlu àfa ó ní mo kọ́ sẹ́ńgẹ́rẹ́ ìgbà máa kàn sí kí ó yá báyìí kí ó ṣe tó bá ya ẹ̀yin ọmọ tẹ̀ ní tìjú yìí ojú tó máa nánà bàbá yín lásùkà ẹ̀jẹ̀ ni ó máa ti ṣe iwájú ìta lọ́kọ́ ya máa kí o. olóògùnkóró ṣe pé owó túbà bí ibà ṣe pé nǹkan ìjímèrè gbà wọn lọ́wọ́ ọdẹ ọ̀mù tí ṣe máa pé wò dáná lù. àmọ́ rẹ̀ ẹ̀gẹ̀ẹ̀gẹ̀ níwájú tébù. kí ló ń tẹ̀ dáàmú. àwọn abiyán wọn làwọn ń sọ fún akẹ́ akúṣẹ́ àjọṣe àmì rẹ̀ sígbà táyìn náà ń kan létà ní ẹkúṣẹ́ sáàjọ pé wo létà nǹkan ẹ̀yin mú sí lẹ́yìn ìyẹn kéèyàn burúkú tẹ́ ń gbáyé tí ò bá mu lámúyà ń bá mu láyé yín. ká sọ̀rọ̀ àkótó ẹ̀sìn wa ń rọ bí tẹ̀lé sọ̀rọ̀ mọ́ ó yájú lé yín nù. ọ̀rẹ́ àlẹ́ mi ò tí ì dé ni. ولا تفحش وإما لتغيظا àtẹ̀yìn lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ tí tẹ̀tẹ̀ sọ fún lórí àwọn àbá wọn gbọdọ̀ pa wá pẹ̀lú èdè torí pé ẹfẹ́ kọ́mọ́sításí sí ẹ́sìpẹ́sì ẹ lọ ra lẹ̀ rẹ́gẹ́dẹ́ àwọn afá yìí ọ̀rá sọ pààrọ̀ ẹgbẹ́ yìí ò lálùbáríkà. èmi ò mọ mi ò dáko ẹgbẹ́ kankan o ẹgbẹ́ tó bá jọ kọ́ ọmọ ẹ ẹ lọ ara àwọn àfa àwọn ìkan onígbè kan wọn rí bí àjẹkù ajá tọ́jú àwọn àfa ẹ wá ní wọn máa pawó ẹ fẹ́ kún mọ́sálásí ẹ kún ọpọlọ àwọn tí ń pawó fún yín ẹ rí bẹ́ẹ̀ lálùbáríkà tẹ bá ti rí ọ̀kadà tẹ́ fi ti àgẹ̀rẹ́ tí ò ní sáǹdì báyìí àfa àtọ́gbé wa nù mọ́tò bá dé wọn kó nú ọkọ̀ wọn máa sá lọ wọn máa fọ ọrùn kàfáàfà àlọ́ bí tẹ̀ ń lọ pẹ̀lú ọwọ́ òfò tẹ̀ ń gbé ká. ìwọ́n tó ṣe náà yóò dà fọ́ mo fẹ́ kí n sọ yókù nù ẹ̀yin lẹ́gbẹ́lẹ́gbẹ́ ni n bá sọ̀rọ̀ mo challenge yìí kí ló dé tẹ̀ tọ́jú àwọn afá yín ẹ̀wọ̀n yẹ ẹ̀yin lówó ẹgbẹ́ ẹ̀bí ṣe cooperative àfa tó jí ní ẹ̀sẹ̀ láti lásùbà tó dẹ̀ ló tẹ̀sẹ̀ rẹ̀ tì í rí ó sọ̀rọ̀ fún àwọn rẹ̀ àwọn ni wọn ò rówó pẹ̀rọ ọdún ẹ̀ lẹ́rẹ̀ ọdún fún àfa mẹ́ta
nínú ẹgbẹ́ yín sàgbáríkà Ramadan ẹni mo rí nǹkan sínú ní Ramadan bàbá àfààní ọkọ̀ sọ̀kọ́ mọ́ ọmọ lórí mẹ́ta ń kárì rẹ̀ over ẹ̀yin ẹgbẹ́ ẹ̀ lè ṣe súnà máa fà èyí nígbà lọ́wọ́ oṣù 5,200 3,800 tó ń sọ̀bì tèèyàn ṣé tó máa yín parọ́ síbi kọ́lé lẹ́yìn lórí ẹ̀yin ìka burúkú yìí àsìbáàtò. Á ń sọ̀rọ̀ fún kílẹ̀ bẹ́sẹ̀. Wọn ò mọ̀ dá mọ́. Á sọ̀rọ̀ tẹ́lẹ̀ fún ọdún dákẹ́ wà dákẹ́ tẹ́lẹ̀ náà ni. Á sọ̀rọ̀ kù fẹ́. Ọ̀dọ́ ọmọ tí náà ni tí òkè ogun máa pàṣẹ bàbá. Ó wà sẹ́mìtì náà ló ń fún àbá ń kwérì. Èyí ò lè fọwọ́ kan kọ́kọ́ lẹ́nu Amẹ́ríkà mọ́. Ìwọ sẹ́kẹ́tìrì ẹgbẹ́ tó ń fún àbá ní kwérì. Ọlọ́run ti fún ọ ní kwérì àbí òfin ọ. Ọmọ àlọ́ òrọ́kọ fẹ́. Wọ́n máa da sọ́ọ̀bù ọlábáwí ni. Báwo fà bá sẹ̀ èyí méjì péré ẹ̀ pé ẹ lọ ní àkàràmọ́kùnrin ẹ ti dúdẹ́ sí ìlọ. Ẹ wọ náà wá dúdẹ́ ẹ̀wọ̀ ẹ má sì bẹ́ẹ̀ wá. Olùbítì ni bẹ́ẹ̀ lẹ́yìn súnmọ́rì wọ́n fẹ́ tẹ́ àfáànù. Wọ́n ti wá tẹ òfin bíi 50 òfin òsì. Lẹ́yìn tẹ ìdáyà sínú orí ibú yìí. Sọ fún ọmọ rẹ ló mú gbójú. Ẹni ló mú gbójú. Wọ́n ti gbé kọ́ra màá ní wàá ẹ̀kì ọ̀dọ́ ló máa fíìlì ẹ̀. Lọ́jọ́ ń lọ bẹ̀ lónìí, wọ́n kò gún mú Islam. Tọ́ka àfọ̀ ò bá ti balẹ̀ mọ́, Islam ọmọ mi. Ọ̀rọ̀ ló lè mọ sàdúrà mọ́kà, àfáà yóò lọ mọ́kà lónìí, irú ẹgbẹ́ òsì wo lè dálé o. Àfáà náà ti wá mú ní bàdà kó lọ kó bọ̀ láwọn fẹ́ kó lọ. Òun ẹjẹ́ kùn ní ẹgbẹ́ ìranu. Tọ́ba dálé kílẹ̀ ọdún kan náà nìyẹn fi jẹ ọ́ ṣe wòlíì lọ́dún tó tẹ̀lé ọ́ jẹ ọ́ mú ọjọ́ ìfẹ́ wèrè lẹ̀. Dádúró kọ́ nísìmí kí lè ń sè lára wọn. Ilẹ̀ tí wọ́n ní kọ́ ní àràjọ wọn. Ó yá lọ́bẹ̀ ní. Ara ẹni tó wọ́n ti sí bàbá. Wọlé tẹ fọwọ́sì. Bí ìbá ṣe pé yẹn ẹ tó parí sánáwì tó ṣe dìgírì. Ìwádìí ẹgbẹ́ yìí lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ wọ́n ń fún ní 5,800. Ó níyà ó níyàwó ó lọ́mọ oní ti ṣèjọba tóbi. Wọ́n sì ní brain block ẹgbẹ́ bí ò pa àwọn ẹ̀ lérò owó náà. Ẹ ṣe dáadáa. Ṣé ẹ ti rí táwọn ti ní sọ̀rọ̀? Àwọn ọ̀tá àfáà ni a kó sí àrìn lé lọ́wọ́. Àwọn táwọn náà kejì àdá wọn ọ̀ràn tẹ sápò lẹ́gbẹ̀ẹ́ wọn ò yọ wàhálà. Yẹ kí wọ́n wá sọ ń bí. Lọ́bẹ̀ Abdullahi bin Umar. Ní mo ti lẹ́nu ẹ̀gbẹ́ mi padà. Ó ní mo fẹ́ bi ọlọ́rọ̀ kan. Ọ̀rọ̀ wo ni? Ó ní ẹ sì máa dákọ̀ Usman ẹ̀ máa dákọ̀ Usman. Sábà fẹ́ jẹ́ ogun Bádàrí. Ogun Bádàrí Usman sá lọ kò jagun. Ó jẹ́ ogun Uhud ó sá lọ kò jagun. Wọ́n ń kà á. Wọ́n yọ àlébù Usman ẹ̀ yá wẹ́ tẹ̀lé mi. Kí ló bá sùn? Ẹ̀yọ̀ máa níbi ilé tí ẹni tí ń sọ̀rọ̀. Ibn Umar, Abdullahi ibn Umar, radiyallahu ta'ala anhuma, anhu wa an walidayhi. Ẹ ṣe àmín dáadáa. Àmín. Ó wá ní wá ọkùnrin yìí má ti lọ. Ẹ wò mí dáadáa báyìí. Olùfẹ́ni jẹ́ ogun bẹ́ẹ̀ nìkan ọlọ́ọ̀rí tọ́ ní Usmanu òwò ọ̀sá lọ. Olùrùkáyà ìyàwó rẹ̀ tó jẹ́ Ànábì Muhammad. Olúrẹ̀. Ó wá fẹ́ bá Ànábì lójú ogun. Ànábì wa ní dúró ti ìyàwó rẹ̀ tó jọ́ mọ̀ mi. Ẹ̀sà wọn ṣàyídí wọn fún ọ. Ẹ̀ sì bọ́lọ̀ ń tóbi. Ó lè ní ojú ó wá. Ológun olùtọ́rí tọ́rí tọ́ ní kò wá o. Gbogbo oúnjẹ tí ẹ jẹ lójú ogun olóra. Ẹ sì bọ́lọ̀ tóbi.
kóra kún mi 100 kalẹ̀ àlẹ́bí ni fi kún 100 fi kún 100 fi kún 100 bẹ́ẹ̀ ni màálù bẹ́ẹ̀ lọ́wọ́ àlẹ́bí ni bàbá tiẹ̀ lọ ọwọ́ rẹ ti dàn. olówó gbọ́ tí o sọ wọ́n gbé àlẹ́bù Usmanu wá bá ọmọ Umar wọ́n kọ́fà rẹ̀ ẹ̀yin àfa ẹnìkan wá bẹ ẹnìkan jẹ́ wọ́n kò lè ṣe mo tẹ́mi nínú ọ̀lẹ́ bàyàjẹ́ fún mi kò lè ṣe ní kọ̀kọ́ sọ máa lọ ẹjọ́ sọ̀rọ̀ mi lẹ́yìn ni wọ́n á sọ fún mi. àṣé àìlèṣe yín Islam fi ń yege tẹ̀lé mi Islam fi ń ṣe kí ni àṣọkọ yẹ kí n gbà kí wọ́n gbé ẹ̀rọ ọ̀gbọ̀rọ̀ wá bá mi kó àti báwo kí wọ́n ṣe tí ò dáa kí kọ́kọ́ ní kò lè ṣe é àwọn àfáà ẹ̀rọ ń fẹ̀ di ara yín síta bá láì mọ̀ kan fún àti òfẹ́ kó yẹ yín. ààyè mẹ́ta wọn ti bẹ lọ́gọ́ ọlọ́mọdé rojọ́ ẹni kí ni àkọ́kọ́ ọlọ́mọdé lọ rojọ́ lé àná mi ń yà abẹ́yàwó mi kí mo sẹ̀ àtúntò já parí ẹ̀ àwọn tó gbọ́ jù mí ló máa ká àrọ̀ sọ̀ mí kí lẹ̀ ń ṣe wáàsí ká kú àwọn tí ló ń bí tí wáàsí ti bá wí tí ẹ ti rẹ̀ rò lú ẹ èyí náà kúkú lẹ̀ ń wí táwọn olú náà mẹ́ta bìlẹ̀ bí rì yóò ti lọ wá ayé òsì kan lẹ́nu rẹ̀ yóò máa fi kàyàn ní kọ́. wọ́n tún wá lọ́wọ́ ya wèrè kan ya àpẹẹrẹ owó kan yọjú ẹ̀rí ni láàtúẹ̀ àfa lẹ́yìn wa àfa gidi ti kú yóò bá tolú ẹjẹ nù. kí n bì ọ́ ní yàrá ájọ lápọ̀lẹ́ ajúlé òsì lọ àwọn tí mo fẹ́ kọ́ fẹ́ mi tẹ́lẹ̀ dára nǹkan. ìwọ náà wá délé àná wá kúnlẹ̀ sẹ́ẹ̀rì ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ẹsẹ̀ ní Kùránì lè mo fi búra wàláhì tàlá wàláhì àlè ọ̀sẹ̀ orí ibú. àkọ́kọ́ nù ẹni kí lẹ́lẹ́kejì òun bẹ lọ́kẹ́ni tí ò tó kó parí ìgbà fàáfàá. ọkọ̀ àdúrà fẹ́ sọ ẹ̀yìn lẹ́ńkẹ́ fún àwọn ẹ̀wọ́ ó blọọdù fún òyìn nù ẹ̀yìn lẹ́ńkẹ́ fún àtàfẹ́ sọ yìí o ẹ má bínú tó bá bá ìwé pọ̀ kí ló ń tẹ̀lé káfà sáà nírun láti bẹ̀ ẹ wú ọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ kí ni kó láti gbogbo ní ti ń ṣẹ̀jẹ̀ ẹni ọ̀rọ̀ ń dùn àti àgbákò ní kádà ìmọ̀ kan fẹ́ parí ìjà fáàfáà déédéé wá sí tuntun láti bẹ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ní ẹ̀fẹ̀sì fún yín. ẹ béèrè ẹ̀kẹta ǹbẹ náà kí n lọ rojọ́ lé àfáà mi. kí wọ́n wá ní nsọ́nlé àfáà rẹ̀ afẹ́lọ́fẹ́tọ́ rẹ̀ sùn dáradà rẹ̀ ti bàjẹ́ ń yà dọ̀bálẹ̀ lóbi. ọkùnrin lórí ibú yóò lọ o ìkọjú sí mi ẹni kí ló tún ṣe. ló bá tún yẹ ọ̀rọ̀ àlí. lọ́wọ́ tún yẹ ọ̀rọ̀ àlí. ọmọ bọ́ọ̀lù ọkùnrin dákẹ́nu àbá òun wà nǹkan mí ni. sẹ́mi ṣe ròyìn àwọn tó dá ìgbẹ́ni rere inú ó nínú wò lọ́lọ́wọ́ kọ̀. ẹ tẹ̀lé mi àwọn àfa tẹ́bẹ̀ tiẹ̀ gbọ́rọ̀ ra wa bára wa ṣẹ̀bá lè yẹjọ́ ẹ láì fi lọ lórí ibú. mo dá mi lóun bàbá. bàbá tiẹ̀ ń jẹ́ àjàmọ́ sàlámà lẹ́kùn kọ́tún kẹ̀yà ara yín wàláì ẹ̀ sì yẹjú ẹ̀ ọ̀rọ̀ wa di kórè atẹ́gùn náà ti parí jàpá. àwọn aláìmọ̀ kan wá ń kọ́mẹ́ntì sábẹ́ ọ̀rọ̀ àfà ẹ má sí alọ́nà ẹ̀yìn olùsí. àwọn alórójú ẹni kókó kóòtù ẹ̀bínú sí ọ̀dà kọ́mẹ́ntì national rẹ̀ sí àfà gidi tẹ́láyé. ìmí ò máa pàtẹ́wọ́ ọ̀rọ̀ àtọ́nà kó àmú kọ́mẹ́ntì òsì. èébú olódùn bí èébú ẹni náà rí fáwọn kàrò kò wúrí ọ ìbá àbójú ọkàn mi ló ra fóònù mọ́lẹ̀ ni. ò tẹ̀lé mi mọ́. jẹ̀mí ẹni náà
ìwọ náà tó ìsàfà èyí gbọ́dọ̀ ìyàwó rẹ wá bá ọ ẹnìkan wọ́n bá ní Muhammad wọ́n ní ìyàwó mi ṣe sílẹ̀ mo fẹ́ bẹ́ẹ̀ lórí ẹ̀rẹ́ bí ní ṣe sùúrù ọgbọ́dọ̀ má pa ọkùnrin ìyàwó rẹ ní ọtọ́jú ó sì kò sí wàá mọ́ra dáadáa fóyè ọ̀tọ́jú ẹ̀ tó ló fẹ́ rìn òsì kí ni wọ́n sọ pa ìyàwó rẹ tó ń torí ẹ bọ́ sọ. àwọn ọ̀rẹ́ ànábì ti lọ lé ní. ó dùn mí bẹ́ẹ̀ tí yòówó rẹ o. ṣèkọ́tù náà ọmọ ọgbọ̀n ní. ẹ tẹ̀lé mi. Usman ló jẹ tẹ̀lé ta ni jẹ̀mọ́. ló tẹ tẹ̀lé ọmọ síbẹ̀ kọ́ ni ni. àwọn afẹ́ lọ bá Usman jẹ́ ẹ gbọ́ bẹ́ẹ̀ sí wọn tó mẹ́ẹ̀kì lọ́wọ́ ẹ̀. òun tó dúró tì mí kò dín mélòó. bàbá mi tó bí ẹnu gangan ni mo jẹ ìmọ̀mú tẹ̀lé. kí ló tó bá mi gbá àga mú ó mọ̀ pé ààyè bàbá mi mo jò. bá a ṣe ń kóra wá ká ọ̀yẹ̀dẹ̀ kan láti gbọ́dọ̀ bá a ṣe nàró. kí ló ṣe ẹ̀yin àfáà tẹ́ ẹ̀ lé daṣọ àṣírí gbọ́ra yín àfi tẹ́ túra yín láṣìírí. tẹ́ bá wá tún tẹ́ àáfà tó máa kẹ àwọn tí ò kéré ló máa bú yín. ṣé mo ń communicate? Allahu Akbar. ìwé ẹ̀rẹ́ tẹ̀wé bí ẹni náà kí ló dé kọ́ fún ẹjọ́ ọkọ rẹ sún ẹni tí ò lọ́kọ́ lé ẹjọ́ rí tẹ́ ti burú àdògẹ́ tẹ́ ń togi sí ládùúgbò tábẹ̀rẹ̀ ò láyé ní àǹfààní àdúgbò àjọ máa ná ẹran àlejò ọwọ́ fẹ́ tó ọkọ rẹ sọ ẹni tó ń wò mọ rírí ọkọ tẹ́ ti wà gúnlẹ̀ sílẹ̀ bàbá rẹ tó ti dàjẹ́ lágbóní. ọ̀dà mi ló wo mi tó fẹ́ lọ́kọ kí ló dé tó lọ sọ̀rọ̀ àfẹ́sọ́nà rẹ bẹ́ẹ̀ ni tó tiẹ̀ rẹ́ ni pé olórí gbúpọ̀ ládùúgbò báwọn ẹ̀rọ mẹ́nìjà yìí lọ àlẹ́ dáadáa àlẹ́ bàjẹ́ tán billahi kamal. Ọlọ́run nìkan ló pé o. Ọlọ́run ọba nìkan ló pé. Wọ́n dá mi ló mọ́ o. Àti wọn ọkùnrin náà ní náà. Kí ló dé mẹ́ta ìyàwó rẹ̀ sùn ká? Oníyàwó ò wúlò pa sí ìyá rẹ̀ ló bímọ fún ọ. Olúwa láì obìnrin ò wúlò pa. Àwọn ìgbà tó fẹ́ ọ̀rọ̀ alálẹ̀ ọmọ yàrá rẹ̀ lọ. Tó bá ti ra búrẹ́dì wálé àti ẹyin dídín yóò ọ̀ra nù. Ìyàwó náà wà rẹ̀ nìkan bá yín bọ̀ lóru. Yóò máa yín fáànù o. Kí ni ìṣiṣẹ́ àbí òṣìṣẹ́? Ń kú sàṣánù. Ìyàwó náà máa pàtẹ́ ẹ bá ń gbá tìkè. Ó ti ní kàkán tí máa wọ̀ pé ìjọba fi kún ránjọ́ ọdún léyà. Bí wàá ti wọlé ka mùsíbà, ìyàwó náà bí wàá sọ fún ọmọ ẹ sí è lọ. Aládùúgbò ọmọ kí ẹ kó àlejò. O ti lágbádá kan tó ta ń kókó létí báyìí, ó kọjá kúrò, ó tógún èyí níbi aṣọ tí ẹ gbà nínú ẹ̀rọ. Gbogbo àwọn máa yá gbádá ṣe. Ẹ̀yin obìnrin ẹkú bí ẹ bára yín, kádàrá ni, ẹkú mánéjì ọmọ sí ọkùnrin. Ẹgbà bọ́lọ̀ ìsìnbà àṣìkò ha. Ọkọ yẹ̀yẹ́ tí ò ní fún ọbẹ̀ ẹlẹ̀ á tó máa jà sí àárín. Mi ò lè jẹ agbárí ọjà wọn ní yẹsà. Yóò wá gbé sàsùn wa ẹmu tó wù yóò wá fi síbí gbà ó ìgbà tí rókè ó lè kún lọ. Ìgbà tí dà mú kò sì fowó ọbẹ̀ ẹlẹ̀ ẹ sábà yọ sàká lára wọn bẹ́ẹ̀ jèrè ọkọ ẹ jèrè ọmọ. Ìyá ẹ̀yàn nu ẹ̀rí gbòògbò ó wà tàbí ń gbó nísìn. Ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ wọlé lásùbà yóò bí àkókò jẹ àmọ́ borí yí èbì kádàrá ni àìmọye igi tó lẹ́gùn tó lé so tó da ẹ̀gbọ́n ọkùnrin náà ẹ jèrè ọmọ wọn sọkọ ọkọ nu àbọkọ rẹ àwọn mùsíbà. Ẹ̀sìn inú yín dùn mo ti di lọ́ọ̀yà fún ọ lónìí nínú wọn lè dà fún ọ sọ́fẹ̀ ń dáadáa
ìyẹn ń dọ̀ tí dáàdi junior lọ sọ. Wọ́n yí padà lálẹ́ ìtòrọ́kọ̀ rẹ̀ ń bẹ lójú àgbo. Òun náà wà ń bẹ. Ó wà ń bẹ akúmọ̀mọ́júdì. Òkú ayé. Sọ́kọ̀nù. Ẹ̀sìn yẹn lára wọn tí wọ́n yà ní ẹ̀yà wọn. Òkàkàkà ń rún ìmọ̀. Gbogbo ilé tó yí dùkọ bẹ́ẹ̀ ṣe rí ilẹ̀ Mọ̀dínà ẹ̀mọ̀rì ti Rábàtù ẹ̀mọ̀rì ti Mọ̀ní ẹ̀mọ̀rì ti Ájára bẹ́ẹ̀ tó lè kalẹ̀ ọkùnrin kan ọ̀nà òjì wọ́n ti fi àlùbáríkà lẹ̀ obìnrin ti gbé tán obìnrin ń tọ́ ọmọ yọrí ọdún tó bá ní sẹ́ bàbá rẹ̀ òkú kì í ṣègbè ó fẹ́ jẹ ní tí ò ṣe nù. Ọkùnrin náà dákẹ́. Ẹ̀rọ ju Sunday kò wọlé. Wọ́n ò dá mi lò. Jẹ̀mọ́ ọmọ Umar tẹ̀rẹ̀ lẹ́ni sọ o. Wọ́n ń kọ́fà Usman. Wọ́n ń kọ́ ọmọ Umar Abdullahi Umar. Ń kọ́fà Usman. Ń kọ́fà Ali. Àwọn aṣáájú wa nìyí. Ẹ dákun ẹ kọ́fà ọkọ yìí. Ẹ kọ́fà ìyàwó yìí. Bọ́ọ̀bá túbọ̀ kọ́kọ́ rẹ láti rí wọ́n padà fi kú ọ. Ẹ̀yin àfa tura yín láti rí ẹ̀jẹ̀ inú wọn dùn inú wọn ò dùn mọ́ ọ̀la ìtàndà. Èmi fẹ́ wo orí fóònù ẹkún ni mo sùn. Àfa àti ní kúra wọn tẹ́tọ́ báyìí. Ní èébú tó kété bá parí ìjà egbò ló ní tẹ́tà yóò fi parẹ́. Gbogbo àṣírí ni ẹ ń túta. Wọ́n lọ yà sí. Látọ̀kọ̀tà àkànlákà ìdàgàmbé. Olúwọ́sọ wà ń bí. Ọba ọmọ ìyá rẹ tó ní ẹsẹ̀ kan tí ò dáa. Má pàtì. Má pàtì ẹ̀gbọ́n mánéjì ara yín lọ. Fa iná dàmbà yagi fìrú olùkàrímọ́. Sọ́kọ́lọ́ nǹkan máa forí ẹ̀sẹ̀ jìyàn. Kí ni ẹ lè ṣe fún ọtọ́ ní òní tán? Ẹ̀dámi lónìí. Walakin dari àwọ̀tàwù pèrè fúkì ìhàn. Ẹ dákun, ìlú kìí sí ẹni náà. Orúkọ bá jẹ wá mà sí rí ẹni tẹ́ ẹ̀ tó ń jà. Ṣé pẹ̀lẹ́pẹ̀lẹ́? Wọ́n tù. Ṣé pẹ̀lẹ́pẹ̀lẹ́? Wọn ò gbọ́ mi yé. Wọ́n lè pè é kẹ́wàá rojọ́ eléṣùrú dájà ẹ̀ náà rojọ́ tán. Àwọn tí ń gbẹ́jọ́ yín ọ̀tá yín ni ẹ̀. Bẹ́ẹ̀ bá ti tú káwọn máa fi ń ṣe yẹ̀yẹ́ ni. Ọ̀rọ̀ yín wọ́n dálẹ̀ ní assembly. Wọ́n ń tàwọn ọmọ tí ì tiẹ̀ wáyé sáwọn àfáàgàn òbẹ̀rù Ọlọ́run. Kọ́ gbé ẹjọ́ àfáà lórí tébù ọ̀mùtí. Ṣé bá wá yí ó tán ọmọ mi? Wọ́n máa fọ́nà àfáà sí awẹ́wà. Àgàn kírun lẹ́yìn wọn nípa àgàn ọ̀lẹ́sìn. Kò sí mẹ́rù lára àfáà kan ẹni torí kíni. A ti rojọ́ abẹ́ni tí ò ní já níyì. Kàmá kádì yorì kọ́wé kàlákólì kàdí mọ́. Àbọ̀ ọ̀tún kò sí bọ́ sí ké. Àwọn ọ̀rẹ́ níbi tí lọ yé. Ó ní dákun ó tún náà sí ilé ọkọ rẹ̀. Ó ní mi ní sanwó sukú ọmọ. Èmi ní o. Adámọ̀ ní ṣe. Wọ́n ń gbálẹ̀, wọ́n á dojú wíńdò ọkọ ẹ̀wọ̀ obìnrin ìṣẹ́. Ádámà lè ṣe. Ádámà lè ṣe. Ó ti dojú wíńdò ọkọ fún mi. Ó dọ́dọ̀ ẹni tó fẹ́ bú. Ọkọ náà wà lọ wá ẹ̀lọ́ ọmọ wúrà tó ti kú. Ló wá sá sí ìrírí bàbá yẹn láyà nílé. Mo ṣe ń wí gbọ́rọ̀ sọ́kọ yín lẹ́nu. Bó lọ fẹ́ kọ́ mọ́ yà. Bàbá àtìyá ti sí èrè sọ́mù ní síwín. Ọmọ síwín yóò gbókùn jù wọn lọ. Mo dá mọ́. Bẹ́ẹ̀ bá
ti lè jà jù ìmọ̀ tí lè táyé sí òní sí lára rẹ mọ́ nítorí bẹ̀rẹ̀ báyé jẹ́ lókùn tó mọ̀ wá ká kéwì èébú àtọ́ni tó fèsì èébú àti àyà yóò wá rọ síbi tó wọ́n ta àwọn ìrè yóò pè síbi tí ó bá wù. ẹ jọ èmi ti mú wá síbẹ̀ ìwọ náà mú wá síbẹ̀. تلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. èmi ò ní sọ́jú bá lọ. àmọ́ àwọn náà ní ìsìláàmù gángan báwo bá ti dùn mẹ́sì ọdún mọ́ o. àwọn ń sún fi ẹni náà búlbùl. àwọn ń tẹ̀sùn bá ìsìláàmù síbẹ̀ kọ́ ẹni bẹ́ẹ̀ ni ẹni ọkùnrin tẹ̀ ti ń lọ káwọ́dà tí a ti ròyìn sí Ibrahim yẹn ṣé ọkọ tí ròyìn ẹ̀ wọn ò dáhùn ẹ̀rọ ọmọ sí òtí rìn kàtìkàtì gbogbo ní ha Kùránì sórí ẹ̀yin aláìmọ̀kẹ́tẹ̀ mú tí sẹ́ ẹjọ́ sí wù yín ọmọ àlè mùrídìí ni. mo lọ ti rántí mo lọ ti rí lagilalago lagilagagilagu ọlọ́run náà ń pè báwọn olóyè àlùbáríkà ẹnu rẹ̀ lagilagagilalago lagilagagilalaga la ilaha illallah la ilaha illallah. ọlọ́jọ́ ilé àlùbáríkà o kí n mẹ́tẹ̀ẹ̀rin èèyàn kí tó rówó náà ṣé wù ká máa lílà àlùbáríkà àwọn jẹrin èèyàn tí a fi rówó náà ìyẹ́lẹ̀ wọ́n ti kọ́ yé tọ̀. ọlọ́jọ́ ilé àlùbáríkà kí n mú jíìn kí tó rówó náà ṣé wàá dá àmọ́ àlùbáríkà àwọn ọmọ bíi àti a fi rówó náà. ọlọ́jọ́ ilé àlùbáríkà kí n má lùgbájú ẹ̀ kí n tó rówó náà ṣé wù sálá àti àlùbáríkà wọn lùgbájú ẹ̀ tí a fi rówó náà kí lè ń bá ká. èyí ṣé wù èké wọ̀nyí. ṣèbí èèyàn ní tú ìmọ̀lẹ̀ mi mo lọ káwọ́là mo ṣe gbá mo là ó bí wọn ò dé káwọ́là ló ṣe rí lórí. Represent Islam dáadáa àtẹ̀yẹsẹ̀ yìí náà tẹ̀gbẹ́ ayé lẹ́nu omi tẹ̀ ẹ̀rọ àṣọ fútafúdì gbogbo okùn mùsíbà ọkọ̀ àṣetánì tẹ̀ ẹ̀kọ́ sára tẹ̀ wọ́n lẹ̀ ń dó tẹ̀ ń gba ara bí ìṣẹ̀kẹ̀rẹ̀ tẹ̀ ń gba ara bí ìṣẹ̀kẹ̀rẹ̀ tẹ̀ mi wọ́n gbé ẹ̀ṣẹ́ wọ́n ti di tí òyìn kórì ẹ̀ pàtẹ́ tí a yà bí ẹ̀rù olè. tó fi wọlé alúwà ẹsẹ abúlé ṣe abúlé ṣe níbi tó ti tọ́lá ló ti pa ìwọ àti wọn kùnrin wèrè tí ìyàwó ìlànà òfin lọ sí alúwà lọ́dọ̀ ṣéwù kan ọwọ́ àpọ́nlá kọ́ fọ́kọ́kọ́ àtọ́ àti ṣéwù alùbámi kọlọ balẹ́sẹ̀sì àrò fún ọkùn lọ yọwọ́ ni ọ̀fun ní àpọ́nlá níbi tó dáa kó máa rákò. Ọ̀dọ́ mi ló mẹ́rin. Ẹ̀yin ọ̀rọ̀ ní náà. Àáfàá yìí ti fọlọ́ hàn yín. Ẹ wọ́n lọ ọ̀dọ́ tó bá ti jẹ́. Ẹ̀yin àfáà tẹ̀sí wá bí tẹ́ dọ́dọ̀ àfáà. Tẹ́tí kékeré bẹ̀rẹ̀ dáadáa. Ẹ̀ ní dàgbà sínú òdòdó. Tẹ́ ń fa gbókẹ́ tó kiri wùrí dámọ́lẹ̀. Tẹ́ ya wèrè tójú yóò ṣe wẹ̀rù ní ti búrò tàbí rẹ̀ bíbí tẹ̀sán mọ́tò. Tẹ́ ìtọ̀yàn máa ń tẹnu yín pẹ́ kankan. Ó ti rẹ̀ fẹ́ mú gbó. Ẹ̀ mú tí ẹ yanú lẹ̀ kó padé mọ́. Bingo. Ìwòsàn yóò sí bí àdúrà mọ́tò sí bí hàntú àforí bẹ́ẹ̀dì. Ìfíwọ́sàn yẹn bí àdúrà àforí bẹ́ẹ̀dì. Ó ti láti mi sórí bẹ́ẹ̀dì. A ní sẹ́yìn náà sùn sílẹ̀ yẹn. Ẹ jẹ́ fún ní direct contact. Kí lè máa fàṣẹ fún iná àti iná kó pàdé. Gbàgbà. Ìwé ìfẹ́ àwọn ti mú àgbo kò lérò. Ó sì tí ọ náà lọ́rùn.
tẹ́lẹ̀ tí ní ẹ̀tẹ́ dàgọ̀rọ̀ ilẹ̀ tó ń fún ọmọ lẹ́nà lọ. ṣéwù tó mọ sẹ́nu wọ́n máa tó nọ́mbà wọ́n náà wọlé wá mú tiẹ̀ yóò bóde yóò kọ̀ọ̀rọ̀ ló gbúwa ní next adìẹ yìí náà wọlé lọ́mú tí kìfìkìfìkì next lórí ìtẹ́ kírun láti rárá yín búṣu ẹ̀yẹn ní ẹ̀kọ́ burúkú yìí àtẹ̀yàjẹ́ ti ń gbóyún mọ́lẹ̀ okùn bẹ́ẹ̀ sì pàdé ọlọ́. ò dá mọ́ o ìwọ náà ṣé ìwọ bá dé wípé wọn á dákú lórí ìrùn ẹ̀jẹ̀ tẹ́ lára rẹ̀ ọ̀pàdé mùrídá tó náà mọ́sájú ọlọ ó wà ó kọjá lẹ́kùn bàbá rẹ̀ wọn náà ò dákú wọn náà aláìláìláìlá wọn yà túbílìkì sí wèrè lẹ́nu à ń kú lọ́rọ̀ fún ìsìnkú ọ̀rọ̀ bàbá jẹ́ wọlé ta fún wọ́n mú lé ìtàgé ìzọ́. Ẹbí tí wọ́n bàjọ́ bá ti ń jẹ́. Èyí àfẹ́ yìí ní náà. Ẹ dá mi lóhùn. Ẹ jí wọn ara dọ̀ ọ̀pẹ. Ẹ ní kí ló fà á? Ẹ̀yin ẹbí mi tí Islam fẹ́ ní problem. Nǹkan tó lọ nílẹ̀ àmì o. Ẹni kí ni ẹ ní àrùn ìgbọ́ ọmọ ayọ́ ní sukúlọ̀ bá ti dá wọn. Lónìí, à ń lera wá ká. Gbogbo balabaja, gbogbo yalabaja lẹ, gbogbo halema, gbogbo dúró. Lè sábà lè sí oògùn ẹnì kan lè sáré kọjá kádàrá. Allah. Ọ̀dà mi ló mẹ́ni. Ẹ̀yà wẹ̀ ní náà. Wòlíì kan bẹ. Sèmi ìlú kìí sínú wa. Ilé ìdágún àbí. Ó wá ṣiṣẹ́. Ọlọ́wà ni mo fẹ́ fún ọ ní ọmọ kan tí ó dàbí láka wòlíì ni gbogbo ayé ní ọmọ pé yóò dá lùbáríkà. Ẹ á máa gbọ́ o, ẹ̀yin obìnrin gbọ́ o. Ẹgbọ́ o, ẹgbọ́ abẹ́ ń sùn. Àgbọ́yé ni ò jẹ́ sùn. Ẹni àgbọ́yé ni ò jẹ́ sùn. Ẹ̀fọ́ abẹ́ sùn. Ẹni àgbọ́yé ni ò jẹ́ sùn. Ẹ̀fọ́ abẹ́ sùn. A ti wà ní kíláàsì. Ẹ̀fọ́ abẹ́ sùn. Àgbọ́yé ni ò jẹ́. Ẹ̀fọ́ abẹ́ sùn. Ọlọ́run fẹ́ gbé àdánwò wá ẹlẹ́dánwò kí ni ẹ kọjú síbi ìyáálé àti ìyàwó ọkàn lóyún lóṣù kan náà ni Ọlọ́run dìde rẹ̀ kó yẹ ẹjọ́ ní ẹ̀yin tẹ́lẹ̀ ní níyàwó tẹ́lẹ̀ kò ní fẹ́ yẹn lẹ́ni ẹ̀ẹ́dọ̀ sẹ̀sìn ni ìwọ àti ọ̀yá ọkọ rẹ̀ ẹ̀ẹ́dọ̀ dàgbà kó wọ́n lọ́n ọ̀dà arúgbó ta ni ó máa tọ́jú lọ́jọ́ alẹ́ síkílẹ̀ mi ṣe bá fẹ́ ní ìtọ́jú yín kí ni pírọ́blẹ́mù yín tẹnu wọn ní fẹ́ yẹn lé nígbà tó wà lójú náà ti fẹ́ owó nǹkan ti di wà lẹ́rẹ̀ ọ̀wá ní sinmi náà ṣọ́ọ̀ṣì sinmi alára fẹ̀fẹ̀. kí ló dé àwọn ojú ara yín wọ́n ní tí ètò mi jẹ́ ǹlẹ́jọ́ bá mi pín wọ́n pín kíní kan ti dáyé táàmà ẹni kí ló dáyé ìwọ́n tó kọ̀ ọ́ bá fẹ́ wọ̀ nìkan tí o bá ti kú mẹ́nu wọ̀ nìkan ló fẹ́ o. Tó bá kú tán retí bí ọdún kan tó bá ti kọ́kọ́ kú ọmọ wa. Gbogbo nǹkan ìkójúlé wọn ti ṣèwé lórí ẹ̀. Ọ̀sán ẹkún yóò sùn ọ́. Ó ń tàn ọ́ ni. Yóò gbé wa lójú gbara yóò bẹ̀ kú. Yóò sì máa fà kan yóò fún sàdáàkì. Kì í sọ máa lè mọ́. Ọ̀dọ́ tiẹ̀ lọ ti mọ́. Ará àdúgbò ó ti fi tí jọ ọkọ̀ rẹ̀ ti. Àlá àdé. Ó dá ọ̀rọ̀ aboyún méjì ẹ̀ mọ̀ gbọ́ níjọ́ mi. Fa iná lífò ṣàlùmọ̀. Àlá àdé. Ìlú yìí mo wà lónìí. Fa iná lífò ṣàlùmọ̀. Ìlú Kìsí. Àbí ìlú Kìsí báyìí ni. Ìlú àwọn àfa ńláńlá. Àwọn fọ̀wí
ẹ̀gbọ́ àwọn àfa wa ńláńlá àwọn àfa alálùbáríkà ọlọ́mọdé lu yóò tú láéláé. àmín. jọ̀wọ́ ẹ̀ nínà sọmọdé wí délẹ̀ ìwé obìnrin sọ̀rọ̀ ní serú aburú tó ń ṣe kí n tó sọ náà méjèèjì bá lóyún ẹ kọjú sí mi ìyá ló bá sùn ló bá rí pé inú iná ń jò níbẹ̀ fò pẹ̀lú àníyàn burúkú tó ní ló bá lọ bá ọkọ ó ní mo rí nǹkan náà lọkọ kí lọ rí ó ní ìyàwó mi nígbà tí mo sùn mo rí pé iná ń jò níkùn rẹ̀ ta ló sọ̀rọ̀ pé iná ń jò níkùn ẹ̀ dá mi lóhùn ta ló wá sọ pé òun rí ìyàwó. ọkọ ní la ilaha illallah àdéhùn ọ̀lọ́rọ̀ ọlọ́run ó sì wá mú sẹ́ àṣepé wòlíì ìtọ́lọ́ lówó fún mi ìyàwó rẹ ní òbí sọ̀rọ̀ tó nà báyìí ọlọ́sìn pàrọ̀ rẹ̀ bẹ́ẹ̀. bí ìyáálé ṣe bí ọmọ tí mo tínú ìyàwó wa bí ọmọ alálùbáríkà ọmọ rẹ̀ dáṣẹ́ rẹ̀ nù ní bẹ́ẹ̀ bá ti ń ron tí ò dá sọ́mọdà kejì ilé rẹ̀ ní bọ̀ ká lè máa yọnu àwọn ará tó ń yọnu wọn ò jàlẹ̀ tó ń jàrà wọn ò bára wọn fà wàhálà tó o bá lọ bẹ́ẹ̀ nìkan pé ìsìn rẹ̀ ni wà á lè mi ò ní lọ ọ̀yìnlẹ̀jẹ̀ tí mi nù yóò jẹ́wọ́ ẹni tó ní alẹ́ mi ò mọ nǹkan ọba wa àáfàá lágbájá ló ń dé mú ọ̀rọ̀ ẹni kí lẹ́lẹ́kejì ẹ̀ sì dá mi lóhùn ẹ̀ dá mi lóhùn wọn a máa mójú kó bí àṣìṣe ara wọn ẹnìkan pé àfọlọ́hùn ẹ̀yin àfa wa ń lu kìsí ẹ̀yin àfa nìkan ni ẹ dá wọn ẹ̀yin àfa lu kìsí Islam dọwọ́ yín o ìjà tẹ ìjà tó ẹ má jẹ́ nìkan láyé níjà fúnra yín ni ẹ là ó ìpèrè ayé lọ kọ̀ọ̀rọ̀ bẹ́ẹ̀ dọ̀bálẹ̀ fúnra yín wọn mú yẹn sí o ìgbà máa bẹ ẹni tí bá ṣẹ̀ o lèmọ́mù ni mí níta àmọ́lódé tí bá ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ ni mí o òkú lè níta kó kàn mí ní kó bàbá náà ni ó pè mí. n ò ní gbà n ò lè ṣe sọ́ọ̀rì ẹlòmíì fi sórí ibú o n bá fi ń bẹ ìyàwó olówó tí ń bímọ fún wa lọ nílé bí ọ̀rẹ́ n ò dá mọ́ n lè wọlé rẹ pàtẹ́kọ̀ sí bọ́ọ̀dọ̀ balẹ̀ tó wọ́n jésù mẹ́rin nígbà tó fẹ́ kọ́ tán wọ́n pàṣùkà àjọ kò sí ẹ̀yìn ọmọ ẹ̀sùn ìgbà tí bàbá yín lẹ̀ yóò mọ̀ mí lónìí èmi ọmọ tí o ti sọ̀rọ̀ pé ìgbà tó yá ti ń dátọ́ lọ́wọ́ fún ìdọ̀bálẹ̀ sí ìdádá fẹ́ ṣé kó mọ̀dù àṣọ ń kàn fọ́ mo wò mí ràn ó kú o ìgbà tó lọ́wọ́ bá di tòmọ́ inú ọmọ mi ìyàwó ni kú inú ọ̀rọ̀ lónìí kò sí nẹ́tíwọ̀kì ìwọ́n tó ń pariwo ó ti ṣe ọ́ rí. ìparí ẹ̀ tí ń fi ṣàdúrà ẹni kí tó ni ẹ̀ dá mi lóhùn. àwọn ará ẹjọ́ ìta abẹ́ jọ wọ́n ní ìmọ̀ ṣe sí wọ́n sọ́dí ara wọn. àwọn ọmọ mi sì ń kọ́ káì. wọ́n sọ́dí mi lẹ́yìn péjọ tí bá ti sọ̀kalẹ̀ lókè tí mo wọ̀ hàn wọ́n kọ́kọ́ sí i lọ. wọ́n wá pé èyí tó jókòó tì mí ẹ̀lú ṣé bàbá ti rẹ́rìn. ìwà wọn àmọ́ wọlé lọ́kọ̀ọ̀kan ìrìnàjò adé àṣàkólé bàbá sọ́mà tí mi mọ́ fún mi. bá a ṣe wà yìí bá a bá sùn bákan náà ń tá a pẹ̀lú lójú òun ní papọ̀. ọ̀tọ̀ọ̀tọ̀ ni. tó a lè jí bákan náà. 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 èèyàn méjì lè sùn síra wọn màálù ọmọ bùkẹ́jẹ ìkọ́mọ ló ń wẹ̀ lódò ìkọ́mọ ló ń pawó. tẹ̀bá jí ojú wọn àrùn kojú ra wọn lọ torí tàlẹ́jì tẹ́ bá pàdé ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ọ̀tọ̀ọ̀tọ̀ ni. gbọ́ mi yé ẹ lọ bá yín lè jẹ́ sùn gbọ́ mi yé bẹ́ẹ̀ ni a máa tí ìṣẹ̀ra pẹ̀lú kọ̀ọ̀níṣẹ́ kọ̀ọ̀kan tó bá dé tí ò bá jọra wọn ọ̀rẹ́ lè pé orí rẹ̀ fọ́ gbogbo olónìí ó bá rẹ ní adúlá tí ò yẹ nu
ọ wà tẹ slow èyí méjì gbọ́dọ̀ sí èrè pọ̀ ìyàwó sì máa ń tàka sí a ọkàn mi wò ọmọ àpò nǹkan bẹ kò sí lágbà o wọn lọ nífẹ̀ẹ́ lókun lọ lọ pàtì ṣètò àti gbónú wọn náà nẹbi ti sọ wọn kò sẹ́ni tí ẹ bí táyì táyì ò fọwọ́ kan la àfi ẹ̀yísà nìkan lè ṣòro àyè fọwọ́ kan tẹ́ bíbí ẹ̀kọ́ ojú sí mi kúndé tí àyíṣà tó wojú ànábì pẹ̀lú ọ̀rọ̀ bàbá rẹ wá fẹ́ fọ́ ní tí ànábì ní dákẹ́ wọ́n ní kò sí ẹ̀dá tó náà dájú ò dá ṣètà ní tiẹ̀ mọ́ wọ́n ní lónìí èṣù lágùnrùn. inú ṣe wá dá lè mánéjì ara wa ẹ̀yin yá wa àbá wa bẹ ẹjọ́ bí ànábì ni sáwa àbá wa a sì sí gbọ́rọ̀ ànábì àbí ẹja mánéjì ara wa ẹ̀yin àfa ẹja mánéjì ara wa n tá a rí bàbá yìí mọ̀ ẹ tó bá wà ní inú ayé yóò rí pé àwọn àfa àti lu ayé ní kókó báyìí o pẹ̀lú ọ̀rọ̀ tí o dá ọmọ mi ọ̀dà lọ́wọ́ àná àhàlẹ́ ولو أن أهل العلم صانوا شانهم ولا عظموا في النفوس العظيمة. kéèyàn dá mi àwọn tá a gbé tó dùn lọ́wọ́ ó wá yọ kùn mú òkú wa àwọn tí òkú wa kọ́mẹ́ǹtì lórí ọ̀rọ̀ àfà wọn ń lálẹ́ àti wa pẹ̀lú ọ̀rọ̀ ẹ jẹ́ ní sùúrù fúnra wa. ولو أن أهل العلم jàmá ẹ̀yin àfà àlù kì í sí ẹ̀bá dáa tó o bá lè dáhùn aráàlú ìjẹ̀bí náà owó yín nìkan wà ibi tí a bá darí wọn sókú bẹ́ẹ̀ sì pàdé ọlọ́run. ohun yẹn àwọn ọgbọ́n àwọn ọ̀rẹ́ tí wọ́n wá sọ̀jọ́ ìpè àwọn yẹn lè fèsì níwájú ọlọ́run àmọ́ kánrin lè kó ọgbọ́n tẹ̀lé kó padà mọ́. ولو أن أهل العلم èmi tí mo dúró yìí ẹni kí ló ṣe mí ẹbí mi èyí ńlá kan kú lọ́fà kábíyèsí lọ́fà ní kí n lọ kí o sí náà wọ́n ti wá kí ló sẹ́yìn lẹ́kọ̀ọ́ ẹgbẹ́ sọ wọ́n ti wá kọ́ ẹnìkan wọ́n ti ṣe kí ni jẹ́ náà pé tí n bá ti fẹ́ kábàárà kó ló bọ́ wájú kájọ máa jà sókè nílé yìí ò lè ṣe èmi mo ló kọ́ tí ìfẹ́ kó bàjẹ́ bó ṣe dé àwọn ọlọ́lọ́kú wa oṣù bọ́ ẹ̀yìn wọ́n ní ẹgbẹ́ wájú ẹ̀ kí wọn bẹ ṣe kábàárà wọn ẹ bẹ kí ìlú ó tò lẹ́yìn kọ́nà láti borí jù ó wá dalẹ̀ 11:30 ó wá wọn wá sìn wá wọn kò ti dáràn wọn lẹ́sẹ̀ mi wọn ni lágbájá lẹ́ni wọn ta bí yín lórí òun láyé social media èmi ní tẹ́lẹ̀ kan tì mí wọn á gbé sílẹ̀ sùkùn àdà tí wọ́n máa yà ẹ́ tẹ̀ ní mọ̀ wọ́n zoom yín lọ́ọ̀kan ni ẹ̀yin àbá àti ẹ̀ máa ń jẹ ọkà lóde ẹ̀gbọ́n wọn ni èyí ni bá àbá àti ẹ̀ ń fún àmàlà ẹ̀rí tí wọ́n ń da ọbẹ̀ pọ̀ ẹ̀tẹ̀ tí wọ́n á pàṣẹ àkàndé tí wọ́n á sí fìlà àmọ̀jẹ́ wọn máa yọ pẹ̀lú àmàlà èlùbọ́ sì kọ́ àdúgbò yìí alẹ́ àmàlà méjì pọ̀ ọmọ kan wà sí nígbà tí ń sèké ń yànú bí ọmọ sọ sí ẹwu àwọn àfáà tó ń ṣe ń lọ èṣù àwọn ẹnu làárò. tẹ́ ẹ bá tiẹ̀ jẹ lóde òde tó bá bọ́ sádùúgbò kẹwàá àfáà tó wà bẹ̀ kọ́ gbóúnjẹ yín lọ bẹ̀ ẹ jòkó rántí gbẹ̀ jẹ kẹ́ yóò bá èwo lójú ọgbọ́n tàbí ń ká kánópì máa ń lórí. Àkàn wá ń bẹ àmàlà lọ́dọ̀ àwọn ọbẹ̀ nìkan ó kà gbé ọbẹ̀ mú ni. Ó ná ọ̀rẹ́ yóò máa bára wọn lọ. Bàbá ó ń lọ ọmọ ojú ẹ̀wọ̀n mú ọbẹ̀ bí ẹyẹ lé.
ẹ̀rọ kà ní orí ọbẹ̀ náà. Àṣàlátù ala nabi karim. Ẹ̀sìn lè má níbi dáadáa. Sallallahu alaihi wasallam. Láàrin ìṣẹ́jú kan nísìn. Láàrin ìṣẹ́jú kan nísìnyí. Tẹ́lẹ̀ ó fi ṣàdúrà. Ṣèbá ti gba donation ká tó dé. Wọ́n ti rí èkì dáadáa. Àti orí kì dára. Ti gba dáadáa. عليك يا ملاذي يا محبوب الأولياء صل وسلم